Tọ́ mo kí wa kú ojúmọ́, mo kí wa kú ojúmọ́, mo kí wa kú ojúmọmọ, mo kí wa kú ọjọ́ méjì, bẹ́ẹ̀ ni a kí kú ọjọ́ mẹ́ta. Orúkọ ti tèmi ni Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò, tí mo jẹ́ aláṣẹ àti olùdarí Ọmọ Gíẹ̀sì TV, níbi tí a ti ń ṣe ìgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tí ó ti sọnù, tí a rò pé bóyá kò sí mọ́. Bẹ́ẹ̀ ni, ìbà Elédùmarè, ọba adẹ́dà, ọba ṣẹ̀dá, ọlọ́wọ́ gbọgbọrọ bí aṣọ tí ń yọmọ ẹ̀ lọ́fìn, mo ṣe bá wọn. Ìbà fún gbogbo ajúnilọ pátápátá, ẹ̀yin ìyá afẹ́gẹ́gẹ́ níyẹ̀, ìbà ni mo ṣe bà kí bà mí ṣe o. Oríṣiríṣi àwọn àṣírí ló wà ní ilẹ̀ Yorùbá. Wọ́n ní ibi tí kálukú bá rìn dé níbẹ̀ náà ni yóò rína dé. Ibi tí kálukú bá rìn dé ni yóò rína dé. Ẹni tí ò ní oko, tí ò ní àgbàlá baba ẹlòmíì rí, yóò ní kò sí oko tó tóbi tó ti bàbá òun. Nǹkan ń bẹ nílẹ̀ Yorùbá, bẹ́ẹ̀ ni nǹkan ń bẹ ní ilẹ̀ Yorùbá. Ní àkọ́kọ́ mo fẹ́ gbà wá níyànjú, ẹ jẹ́ ká jẹ́ onígbìyànjú. Mo máa ń sọ nínú gbogbo fídíò mi pé Ọlọ́run tó sọ pé ká máa gbìyànjú, ká máa gba àdúrà láì sinmi. Tọ́lọ́run yè, kò sọ pé tẹ́ bá ti gbàdúrà láàárọ̀ kẹ́ ẹ má gbà mọ́. Ó ní kẹ́ ẹ máa gba àdúrà láì sinmi. Ó túmọ̀ sí pé ẹni tí ń pè ọ́ kò tí ì dáwọ́ dúró, ìwọ wá sọ pé òun gbàgbọ́ ya, ó ti gbìyànjú kò mu, lọ wá ló gbìyànjú mọ́. Ó dàbí ẹni pé o ti gbàdúrà, o ti wà rí èsì, o wá sọ pé ò ní gbàdúrà mọ́. Àti gbìyànjú àti àdúrà a gbọ́dọ̀ máa fi kúnra wọn ni. Eré owó nìkan ni wọ́n ń sá. Òun sáré owó, o sáré nǹkan tó fi rí owó yẹn lò. Lóòótọ́ Ọlọ́run ọba nìkan lọba tó lágbára tó ju gbogbo nǹkan lọ. Àtòògùn, àtòwó, àtàlàáfíà àti gbogbo nǹkan láyé, ìkápá Ọlọ́run ló wà. Ṣùgbọ́n Ọlọ́run wá fi àwọn ọ̀nà kọ̀ọ̀kan lẹ̀ pé tẹ́ ẹ bá ń ṣe eléyìí o, ẹ máa fi dáàbò bo nǹkan báyìí o, tẹ́ ẹ bá ń ṣe eléyìí o, ẹ máa fi dáàbò bo nǹkan báyìí o, tẹ́ ẹ bá ń ṣe eléyìí o, ẹ máa fi tọ́jú àwọn nǹkan báyìí o. Ọlọ́run ló déwé àtegbò, ṣùgbọ́n má fi bà tèèyàn jẹ́, ntọ́lọ́run ò fẹ́ nù. Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò ní péèjì wa ní Facebook, ẹ fọ́lọ̀ wa 08061408254 òní nọ́mbà tẹ̀lé pè wá sí. Tẹ́ bá ní ìbéèrè lórí àwọn àṣírí tá à ń fi sílẹ̀, lélẹ̀ tí ìbéèrè wà lórí ẹ̀, ẹ dákun ẹ mẹ́sẹ̀jì wa ní WhatsApp ni, ẹ mọ́ pè wá. Tẹ́ bá ní ìbéèrè ẹ mẹ́sẹ̀jì wa ni. Ẹ jẹ́ kí n padà sí orí ọ̀rọ̀ tí mò ń sọ lọ. Bóyá gbogbo wa la gbọ́ nípa àṣírí kan tí wọ́n ń pè ní akó yìí, àwọn ọdẹ, àwọn olè láyé àtijọ́ náà máa ń sábà ní lọ́wọ́, nítorí pé àwọn ọdẹ máa ń fi akó tán bá lọ sí reserve tí wọ́n dẹ gbó lọ, ẹran tán bá pajọ àwọn máa bọ̀ nílé. Akó yìí ni ó kó ẹran tí ó kó wá sílé. Àbó tí gbọ́ rí pé akó wà o, akó wà, bẹ́ẹ̀ ni ó sì wà dọ̀la nílẹ̀ Yorùbá. Àwọn Yorùbá gbọ́n púpọ̀ o, bẹ́ẹ̀ ni Ọlọ́run fi ọgbọ́n fún àwọn Yorùbá púpọ̀. Ó kàn jẹ́ pé ìlara, ìbátara ẹni jẹ́, tẹ̀mbẹ̀lẹ̀kun ọ̀tẹ̀ tí ń dà wá láàmú, òun ni ó fi jẹ́ pé ìlòkulò là ń lo àwọn àṣírí yìí. Bẹ́ẹ̀ ni ló fi jẹ́ pé ìlòkulò là ń lo àwọn àṣírí yìí. Akó ń bẹ tí sì jẹ́ dọ̀la. A máa ń fi akó kó ẹrù láti ibìkan sí ibìkan. Akó wá pọ̀ oríṣiríṣi. Eléyìí tí ò lè gbé nǹkan tó wúwo wà o. Bẹ́ẹ̀ ni eléyìí tí ò lè gbé nǹkan tó wúwo wà. Eléyìí tó sì lè gbé nǹkan tó wúwo wà. Gẹ́gẹ́ bí mo sọ pé àwọn àgbàlagbà kan nínú ìwádìí wọ́n ní
àṣírí kan ṣoṣo ó lè jáde lọ́nà mẹ́rìndínlógún. Àṣírí akó tí mo fẹ́ fi sílẹ̀ yìí, eléyìí tó wà lọ́wọ́ ti tèmi ìyàtọ̀ díẹ̀ ó wà ńbẹ̀ sí eléyìí tí mo bá pàdé yìí. Bẹ́ẹ̀ ni akó tí wọ́n dán wò ni, wọ́n kó nǹkan lẹ̀ báyìí, wọ́n sì ẹ wò ó, Yorùbá gbọ́n o, nǹkan bẹ́ẹ̀ ńlẹ̀ Yorùbá o, ẹ má jẹ́ àparọ́ tanra wa jẹ́ o. Ẹ bá ní òṣoògùn ó ti kú wọn àti ìgbésí ni. Ìbà fún gbogbo ẹ̀yin àgbàlagbà, ìbà fún gbogbo ajínilọ́ pátápátá, ìbà fún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. Ẹ má jẹ́ ń tẹnu gbó bí ọwọ́ o. Lóòótọ́ àṣírí tí àwọn kan ń da sọ́bù là ń fi sílẹ̀, kì í ṣe pé a sọ àṣírí di yẹ̀yẹ́ rárá o, a sọ àṣírí di yẹ̀yẹ́ o. Tọ́rọ̀pọ̀lọpọ̀ á pè mí àṣírí òun fi ń jẹun ní, ó ti wà ní ọwọ́ ní ìsìn, ó ti lé ní 50 ọdún, ó ti lé ní 30 ọdún, ó ti lé ní kíní kan ọdún. Bó ṣe wà káàkiri náà nù. Tí àwọn tí wọ́n fún yín ò bá fi sílẹ̀, ó ṣeé ṣe kẹ́yìn mọ́ dé bá. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ, akó ń bẹ. Ẹ jẹ́ n sáré fi eléyìí sílẹ̀. Mo ti bá pàdé láì mọ iye ọ̀nà, ṣùgbọ́n nígbà tí mo bá eléyìí pàdé tí wọ́n tó wá lò ní lóòótọ́ ó dàbí pé eléyìí fẹ́ kún ju gbogbo eléyìí tá a ti bá pàdé lọ. Ẹ mọ́ gbàgbé pé mo sọ pé wọ́n ní ọ̀nà 16 ní oògùn kan ń gbà jáde, àwọn kan ló jù bẹ́ẹ̀ lọ. Kí lè bá mi wá iṣu àlọ̀, iṣu àlọ̀, ewé òrá tútù, ìlẹ̀pa òkú, osùn orí èrè ìbejì, orí àmọ́. Á lọ àwọn nǹkan yìí papọ̀. Tá bá ti lọ papọ̀, á wà wá ojúlówó ẹ̀dán. Ó ti yí àwọn àgbààgbà, ojúlówó ẹ̀dán takọtabo láwàá. Tá bá ti wá kíní, a máa fi ń tá a lọ yìí, á fi kùn gbogbo ara ẹ̀dán yìí takọtabo. Á wà pa iṣu ọ̀lọ̀ ní pánsá, iṣu ọ̀lọ̀ méjì, á pa wọn ní pánsá. Á wà fi ọ̀kọ̀ọ̀kan ẹ̀dán yìí, á fi sínú wọn, sínú oṣù kọ̀ọ̀kan yìí. Á wà fokùn dí. Á wà pa pẹ́pẹ́yẹ ẹ̀jẹ̀ pẹ́pẹ́yẹ akọ sára abo. Á pa abo sára akọ. Ẹ mọ́ sì mí gbọ́ o. Tí a bá ti wá ṣe bẹ́ẹ̀ tán, á wà àwọn ẹsẹ̀ bàtà 3 síra. Á gbìn kan báyìí, á gbìn kan báyìí. Ká tó gbìn ìlẹ̀pa yìí, ìlẹ̀pa yìí níbi tí ọ̀rọ̀ wà nìyẹn o. Ṣé rí ìlẹ̀pa yìí ni a kọ́kọ́ nígbà bá ti gbẹ́lẹ̀ bí ta fẹ́ gbin iṣu yìí sí, a bu ìlẹ̀pa yìí sí tó jẹ́ pé ilẹ̀ gangan níbi tá a gbẹ́ kò ní kan iṣu yìí lára. Ìlẹ̀pa orí ìlẹ̀pa la gbẹ́ iṣu sí, orí ìlẹ̀pa ni ó ti máa wù láti fi bò lórí ká tó wá bu yẹ̀pẹ̀ bò lórí. Bóò la ṣe wá ṣe ìlẹ̀pa yìí, torí pé àṣírí yìí wọ́n máa ń fi jalè, wọ́n máa fi ń kó nǹkan láyé àtijọ́. Tí iṣu yìí bá wù tán, ìyàlẹ́nu tó wá wà níbẹ̀ ni pé àtakọ àtabo ojú kan lẹ́ẹ̀ ti kó, àti akọ àti abo tẹ́gbìn sẹ́gbẹ̀ẹ́ ara inú ojú kan lẹ́ẹ̀ ti kó ẹ̀dán méjèèjì. Tẹ́ ẹ bá ti kó, ẹ̀yin ẹ gbìyànjú ẹ̀ wò, ẹ lọ dán wò. Lásìkò tí iṣu yìí bá ń dàgbà lọ́wọ́, ó ní ẹ máa ṣe ìpèsè tẹ́ ẹ máa fọ́n sórí iṣu yìí tí ó fi dàgbà. Kì í ṣe dandan pé kó gbó kẹ́ ẹ tó wú, ṣùgbọ́n tẹ́ ẹ bá fi wú tí méjèèjì tó ti papọ̀ sí ojú kan, ó gbé ní tó wúwo, ó gbé ní tó wúwo. Bẹ́ẹ̀ ni ẹ wá wo àṣírí, àṣírí tó pamọ́ ni. Bẹ́ẹ̀ ni àṣírí tó pamọ́ kò jọjú. Wọ́n lò
lójú mi tí mo rí bó ṣe rí lílò tí wọ́n lò ló fa ìdí ẹ̀ tó fi jáde ẹ fún mi ní díẹ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nǹkan bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá ẹ má gbàgbé pé mo sọ pé ọmọ DSTV à ń ṣe ìgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa àwọn àṣírí kan wà àwọn àṣírí agbára kan wà nílẹ̀ Yorùbá tí ò tí ì parun tó sì wà ń bẹ dọ́là ara ẹ̀ ní akó eléyìí tó ń bọ̀ lójú ọ̀nà yìí sọ̀rọ̀ lórí àpájí kí ni ń jẹ́ àpájí báwo la ṣe ń lo àpájí èèwọ̀ wo ló wà fún àpájí báwo la ṣe ń ṣe àpájí ẹ̀yin èèyàn mi mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ DS fans club pátápátá mo dúpẹ́ my chairman mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ o 09072 79 33 48 òní nọ́mbà tẹ̀lé pè wá sí WhatsApp nọ́mbà wa 080 61 40 82 54 tẹ́ bá ní ìbéèrè ẹ mẹ́sàgì wa ẹ fọwọ́dù fídíò tẹ́ fẹ́ ṣe béèrè lórí ẹ fọwọ́dù ẹ sí wa ẹ wá béèrè tẹ́ fẹ́ béèrè Ọlọ́run ó gbàdúrà wa ó gbà o a kú ìmúra ọdún Iléyá gẹ́gẹ́ bí mo ti máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ máa ń wò pé tí iṣẹ́ bá pẹ́ pé bóyá èèyàn fi ń ṣe kínní ni kò rí bẹ́ẹ̀ rárá tí a bá lọ pé a lọ ṣiṣẹ́ agbáṣẹ́jọ akólọsóko a lọ ṣe àwọn iṣẹ́ mi ò mọ̀ bá wa ń bẹ̀ ó ṣeé ṣe kí àsìkò tí a sọ pé iṣẹ́ yìí yóò jáde kó mọ́ ètì jáde iṣẹ́ mi máa ń jáde tí ì jáde dáa iṣẹ́ kan wà tó jẹ́ pé tẹ́ ẹ bá ti ṣe ẹ mọ̀ gbé ìpèsè ó kéré tọ́nù ìpèsè méje tẹ́ ẹ bá gbé mẹ́rin gbọ́dọ̀ lọ lẹ́ẹ̀fi mọ̀ pé iṣẹ́ yìí yóò ṣe bó ṣe yẹ kó ṣe ṣe tí ò bá lọ bẹ́ẹ̀ kò ní ṣe Ọlọ́run Elédùmarè kò ní padà lẹ́yìn wa ó ti gbìyànjú kò tí ì mú lò wá gbìyànjú mọ́ dáwọ́ gbìyànjú dúró kò sí ẹni tó mọ àdúrà tó wò ó gbà tọ́lọ́run ó fàṣẹ sí kò sẹ́ni tó mọ ìgbìyànjú tó wò ó ṣe tọ́lọ́run ó fàṣẹ sí àní dáwọ́ gbìyànjú dúró ni ṣùgbọ́n má fi ṣèkà o gbogbo àṣírí tí a bá pàdé nílẹ̀ Yorùbá ẹ má jẹ́ á fi ṣèkà ẹ má jẹ́ á fi ní ara wa lára àsìkò lílò rẹ̀ ń bọ̀ lọ́jọ́ iwájú tí ò ní jẹ́ pá fi dojú ìjà kọra wa. lẹ́ẹ̀kan sí 090 72 79 33 48 akú ìmúra ọdún Iléyá àsọdún ayọ̀ o mo kí wa lẹ́ẹ̀kan sí orúkọ tí tèmi ní Prince Ọlọ́gbẹ́nlé Adéwálé Táíwò orí àkọ́kọ́ tẹ́ ṣe fún wa náà ní pé kẹ́ bá wa share program wa ẹ subscribe sí YouTube channel wa ọmọ DSTV Ọlọ́run ní padà lẹ́yìn wa.